أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم أدعو فún Ọlọ́run ọba atọrọ àlékún ẹ̀yìn ìkẹ́ àti ìgẹ̀ fún aláyé lọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ Ọlọ́run tó pọ̀ ìgẹ̀ Ọlọ́run tó pọ̀ Olúwa kó bá ṣe fún Ànábì Muhammad àwọn ará ilé àwọn ìyàwó àwọn sàhábà Olúwa kó bá kẹ́ gbogbo wọn ní àpapọ̀ wá kí gbogbo wa pẹ̀lú kíkí tó fi ní àpọ́nlé jùlọ lágbàáyé wípé assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu akú ọjọ́ ńlá títí òní Ọlọ́run má ṣe jímọ̀ eléyìí ní àkímàláyé fún ẹnìkọ̀ọ̀kan wa wọ́lá ìyà Ànábì ní iwájú Ọlọ́run ohun tí mo kọ sí àkọlé ọ̀rọ̀ mi tòní òun náà ni wípé ìwà àwọn ẹni Ọlọ́run akhlaqul awliyaullah ìwà àwọn ẹni Ọlọ́run àwọn tòótọ́ èèyàn Olúwa gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n ti papòdà wọ́n ti sílé tọ̀ Ọlọ́run lọ Ọlọ́run kó bá wa kẹ́ gbogbo wọn pátápátá àwọn tó ṣẹ́kù láyé nínú wọn Ọlọ́run kó jẹ́ kí wọ́n máa bẹ dáadáa albarka Ànábì ní iwájú Ọlọ́run àánú Ọlọ́run má dé fẹ́ nìkan wá sílẹ̀ kí ni ìwà àwọn ẹni Ọlọ́run ìwà àwọn ẹni Ọlọ́run ìwà tá a lè bá lára àwọn ẹni Ọlọ́run òun náà ni ìwà tá a bá lára Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí pé Ànábì yìí òun náà ni Olúwa gbé kó wá jẹ́ role model fún gbogbo àwa mùsùlùmí Olúwa ń sọ nínú Quran ó ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathiran ń bẹ lára òjíṣẹ́ Ọlọ́run èyàn Ànábì Muhammad fún yín kódà nígbà Ọlọ́run ń sọ̀rọ̀ nípa Ànábì Ibrahim ó ní laqad kana fihim ń bẹ lára àwọn ànábì yẹn èpè Ibrahim ni o Musa ni o Isa tẹ́ lórí Muhammad tó wá gbẹ̀yìn Ọlọ́run ní fi kana lakum fihim laqad kana lakum fihim ń bẹ lára wọn fún yín uswatun hasana ìwà tó dáa tó àwa wo àwọn tá a gbé kalẹ̀ ní role model yìí èyàn àwọn ànábì àwọn tá a ṣe ní qudwatun hasana àwọn àwòkọ́ṣe dáadáa wa iná ní gbogbo àwọn ànábì tí Ọlọ́run rán sí wa tí ó fi ànábì Muhammad tó fi pẹ̀kun gbogbo wọn in tí ń bẹ lára wọn tọ́lọ́run júwe fún wa òun náà ní ìwà tẹ́ bá wá wo láyé òde òní ìwà ọ̀hún ó ti wá kù lára mùsùlùmí pàtàkì jùlọ kódà ó ti kù lára àwọn tá ń pè ní tá máa wò pé àwọn eléyìí o àwọn onímọ̀ ni wọ́n for example nígbà tí wọ́n ròyìn ànábì fún wa sallallahu alayhi wa sallam wọ́n ní tí ànábì bá ń sọ̀rọ̀ ànábì a máa sọ̀rọ̀ tó jẹ́ wípé ohun rẹ̀ ó lọlẹ̀ a máa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ a máa sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan in ló fà á tó fi rọrùn fún àwọn sàhábà tí wọ́n ń bẹ ní àyíká ànábì láti lè há ọ̀rọ̀ ànábì sí orí ká ní ẹni tí máa ń sọ pé tó bá ti dé èmi kìíní kan igbásígbá tí àwọn àfọwà máa display hooligancy ìwà ọmọ ẹ̀ta lágbówàsí báfà mi bá ti gbé microphone lọ́wọ́ báyìí àdánwò ti dé ẹnìkan náà ní sọ́njọ́ ní tó máa ń sọ èmi ni mo ní láwà ní èmi ànábì tí Ọlọ́run rán sí wa òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run rán sí wa ànábì ò jẹ́ṣẹ́ náà báyìí bí mo ṣe wà yìí Ọlọ́run dámà pé mo burú èmi wọ́n mọ battalion ní kíní ìwà yìí ṣe wà ànábì Ọlọ́run bẹ́ẹ̀ ni gbogbo ẹnu ni mo fi ń sọ kìí ṣe wà àwọn ànábì Ọlọ́run kódà kìí ṣe wà àwọn ẹni Ọlọ́run ẹ̀gbọ́n tó lọ́wọ́ fòròyìn àwọn ẹni Ọlọ́run Suratul Furqan ni Suratul Furqan aya 62 àbí no aya 63 astaghfirullah Ọlọ́run ba'da a'udhu billahi minash shaitonir rajim Olúwa ní wa ibadur rahman ẹ̀rí àwọn tá a lè pè ní ẹrú sí Ọlọ́run àwọn ẹrú Ọlọ́run wá fẹ́ júwe wọn ó fẹ́ sọ kí ni àwọn criteria tẹ́ máa rí tẹ́ fi máa pé lágbájá yìí o ẹni Ọlọ́run ni Ọlọ́run wá ní alladhina yamshuna ala al-ardi hawnan
iná làwọn tó sọ wípé wọ́n máa rìnrìn kílẹ̀ ó má lu, wọ́n máa ní kíni kí ilẹ̀ ó má lu. bẹ́ẹ̀ bá rìn táńkú lórí ilẹ̀ tẹ́lẹ̀ ní Ọlọ́run ti ní wàláńtà àríkàlà àrídọ̀ wàláńtà bùlúgbò jìbálù túlàn. Ọlọ́run ní ìrìn yín kẹ́ máa dá gbogbo ẹ̀ mọ́lẹ̀ kẹ́ máa sí gidigidi. Ọlọ́run ní ẹ̀ lè dálẹ̀ lù, ẹ̀ lè dá òkè fàyà kẹ́ wá débi òkè nísìnyí kẹ́ wá ló yá èmi ni mò ń bọ̀, èmi lágbájá ni mò ń bọ̀, òkè ò dá yín mọ́ sẹ́yìn tó ẹ̀yìn tó kí ò dá mọ́, ẹ̀yin tí igi ò dámọ̀. La ilaha illallah. Ẹni Ọlọ́run ò bá júwé ẹ̀ ní ó sẹ̀ máa ṣe signboard wípé èmi lágbájá ọmọ lágbájá ọmọ ń bẹ ní àdúgbò báyìí o, ṣùgbọ́n ẹni Ọlọ́run bá júwé yàtúnà ilayhi min kulli fajrin amik, láti àti kọ̀rọ̀ àti kọ́ndú àwọn èèyàn ó máa sákàkà kún dọ́dọ̀ rẹ̀, àti kọ̀rọ̀ àti kọ́ndú àti tòsí àti jìnnà àwọn èèyàn ó máa sákàkà kún dé ọ̀dọ̀ rẹ̀, kò nílò bánà kò nílò polówó. Ìgbà social media dé tàǹtàn kìíní sójú yìí in ló sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ní tókè o èmi náà fẹ́ àwọn àáfà ẹ̀wọ̀ àwọn àáfà àjọhùn ní àwọn àáfà ànáni nítòsí wá ń bí ní ẹja mú nítòsí wá ń bí àwọn almarhum Mawlana Sheikh Adam Abdullahi Ìlọrin ká ní kíní yìí ń bẹ lásìkò wọn ni mọ̀ wípé àgbáyé gangan ni àwọn wọ̀nyí ni rahmatullahi alayhi. Bákan náà Mawlana Sheikh Habibullahi Kamaluddin al-Adabi bí kíní yìí bá ń bẹ lásìkò àwọn bàbá ni àgbáyé ńlá ni wọ́n. Bẹ́ẹ̀ ni àwọn òkè tó fi wá jẹ́ wípé social media wájẹ́ àmọ́ original gold yàtọ̀ sí òkúta tí wọ́n kàn kùn lọ́dà, yàtọ̀ sí irin tí wọ́n kàn kùn lọ́dà. Social media ò já dá màmá, oníkálùkù náà sáàfẹ́ sọ̀rọ̀. Ọlọ́run ní àwọn ẹni Ọlọ́run Ibadur Rahman alladhina yamshuna ala al-ardi hawnan, wọ́n máa rìnrìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ilẹ̀, wọ́n máa rìnrìn kílẹ̀ ó má lu. Ọlọ́run wọ́n ní wa iza khatabahumul jahilun, àkọ́kọ́ náà àwọn ò ní máa ṣe gàràngàrà nínú ìlú, wọn ò ní máa ṣe gàràngàrà nínú ayé, wọn ò ní tọ́jà àwọn ẹni Ọlọ́run, wọn kì í búyàn. Mawlana Sheikh al-Islam Alhaji Ibrahim Inyas radiyallahu ta'ala anhu gbogbo ń tẹ́ bá ṣe fún bàbá yẹn láyé làbáàsì náà ni, gbogbo ń tẹ́ bá ṣe láyé làbáàsì náà ni. Tí bàbá yìí ó bá tẹ̀ wá complain pé ó dá náà nígbà náà ń kọ́ lágbájá báyìí mọ̀ sí aburú báyìí fún mi o, wọ́n wà lo aburú yẹn mọ́ ara àfẹ́ Ànábì. Nígbà Mawlana ń sọ nínú kọ̀sídà àwọn kan wọ́n ní mazaku jildi jiharan akhrajuni min makani, deliberately wọ́n kàn máa fúnra wọn mazaku jildi, wọ́n lẹ òkò má èmi Ibrahim débi wípé ẹran ara mi ya ẹ̀jẹ̀ ń jáde lára mi. Ṣé o ní akhrajuni min makani, àwọn kọ́ ni wọ́n tọ́jà o, but tí wọ́n narrate ìṣẹ̀lẹ̀ yẹn fún wa nù kọ̀síra wípé wọ́n tún wá lé mi kúrò láàyè mi ibi tó jẹ́ pé mo lẹ́tọ̀ọ́ sí, akhrajuni minha, wọ́n lé mi kúrò níbẹ̀. Inú ilé tí mo ní wọ́n lé mi jáde kúrò ńbẹ̀, gẹ́gẹ́ bó ṣe fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ìlú tí mo ní akhrajuni min makani, wọ́n lé mi jáde kúrò níbẹ̀, gẹ́gẹ́ bó ṣe fún Ànábì Muhammad. Sheikh Ibrahim ní dúnà zambi, ìlẹ́sẹ̀ kan tí mo ṣẹ̀ wọ́n, ẹ̀ṣẹ̀ kankan tí wọ́n lè kà lẹ́sùn sí mi lọ́rùn ìní ghayra anni hubbu taha fi janani, nǹkan ẹyọ kan tí mo lè mọ̀ pé mo ṣe wọ́n ti kọ́ ní dúnà zambi ń pé ìlẹ́sẹ̀ kan tí mo ṣẹ̀ wọ́n. Ṣé òun wá tó wá kò àpàrà pé nǹkan ẹyọ kan tí mo lè pè lẹ́sẹ̀ ní wípé o hubbu taha fi janani, ìfẹ́ Ànábì Muhammad iná ló kún nínú ọkàn mi, Ànábì ni mò ń yòǹbó ló fà tí wọ́n fi hate mi tó bẹ́ẹ̀.
gbogbo wọn ṣe wá ní wá kú yẹn Ibrahim ò bá wọn lo agídí wípé irọ́ ni àjọ ilé bàbá mi ìlú bàbá mi ó fi ìlú yẹn lẹ̀ fún wa ó ṣe kí ni ó fi ìlú yẹn kalẹ̀ fún wa ó fi inú ilé yẹn kalẹ̀ fún wa lónìí yìí nísìnyí tí èèbá wáyé sí ọlá Ibrahim kò sẹ́nìkan tí ó mọ̀ pé kíní kan ń bẹ tí ń jẹ́ ìyáàsì ó dáná nínú àwọn ọmọ bàbá Sheikh Ibrahim Sheikh Abdullahi Inyas ẹ̀yin náà ẹ jẹ́ àkà mélòó nínú wọn ìní ń gbó ọkọ̀ yẹn káàkiri Ibrahim tó láwọn ò fẹ́ rí inú ilé yẹn òun náà ló tan ògo ìmọ́lẹ̀ ilé wọn tó fi kàn káàkiri gbogbo àgbáyé ó ṣe dédé ànábì Muhammad ìfẹ́ Ọlọ́run tí ànábì ní ìfẹ́ ọ̀kan ṣoṣo Ọlọ́run iṣẹ́ ọ̀kan ṣoṣo Ọlọ́run tànábì Muhammad ń jẹ́ iná lẹ̀sẹ̀ tànábì ṣe àwọn Quraysh tó ṣe àwọn ará Mẹ́kà wọ́n wá lé kúrò nílùú Mẹ́kà tí ò bá wáyé sí ọlá ànábì Muhammad yẹn kalẹ̀ ni tí ò bá máa gbọ́ pé ìran kan tẹ̀ ń bẹ tí ń jẹ́ ìran Quraysh lónìí òun ní bí àwọn ẹni Ọlọ́run gbogbo ń tẹ́ ẹ bá ń ṣe fún wa yóò máa ṣe déédéé ara wọn wọ́n ní react tẹ́ fi mọ̀ pé kíní yẹn ṣe kíní ó rí bákan lára wọn ṣùgbọ́n ọba tó ní wọ́n yẹn ni wọ́n wà kọjú sí Ọlọ́run tí wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run tí wọ́n ń jíṣẹ́ fún Ọlọ́run tó rán wọn níṣẹ́ òun ni wọ́n máa kọjú sí òun ni wọ́n máa face Ọlọ́run yẹn ni ó wá reflect padà lára wọn tó fi jẹ́ pé kí ni o ìmọ́lẹ̀ wọn ó padà ju tàwọn tí ń bínú wọn lọ Ọlọ́run ni yamshuna ala al-ardi hawnan gbogbo ń tẹ́ bá ń ṣe fún wọn làbáàsì náà máa sọ kò sí ìyọnu kò sí wàhálà kò sí ṣòro ó kún ní ó bá wọn lára mu ó fà ní ó bá wọn lára mu àwọn ẹni Ọlọ́run nìyẹn tẹ́ máa fi iná gún wọn tí wọn sì ní ké ẹ máa fẹ̀gbin lọ̀ wọ́n tí wọn sì ní tá dànù in tí wọ́n ń retí ní kí ni ó wájú là káwọn sáà bọ́ lóhun dáadáa Ọlọ́run wá ní wá ìzá khatabahumul jahilun àwọn aláìmọ̀kan àwọn tọ́jà àwọn atán ní sùúrù tí wọ́n bá tún wá súnmọ́ wọn láti tán wọn ní sùúrù láti fi sùtá kàn wọ́n láti sàbúrú sí wọn kí ni tí wọ́n máa ń sọ qalu salaman òun ni túnmọ̀ làbáàsì tí Sheikh Ibrahim máa ń sọ ìtú ọmọ sọ́nà pé kí ni àlàáfíà kó máa bá yìí tàtàtà ó làlàáfíà rádáradá bàbá yà ẹ lọ kó síbi kan Ọlọ́run kó bá ń ṣàánú yín ṣe sọ́lọ́run ò ṣàánú mi ni mo rí báyìí gbogbo ń tẹ́ bá ń wí fún wọn láì dá àdúrà náà tó a máa ṣe fún yín àwọn àyùn lẹni Ọlọ́run ìwà yẹn ni wà àwọn ẹni Ọlọ́run ẹ̀yin àwa àfáà wọ́n jẹ́ sọ́kẹ́ yín torí Ọlọ́run ní káwa náà máa jọ máa kí ó fún àwọn àfáà ẹ jẹ́ kí àwa náà ẹ jẹ́ kí a rí pákéjì ara wa ẹ jẹ́ kí a rí kákáká tún ara wa ṣe ẹ jẹ́ kí a rí orientate ara wa ẹ jẹ́ ká emulate ìwà dáadáa tí Ọlọ́run fi ròyìn àwọn ànábì Ọlọ́run ẹ jẹ́ kí wọ́n rí wa kí Islam ó wù wọ́n ṣe ìgbà táfà bá dúró tó gba microphone tó sọ wípé ọba rándanrandan kí ó jáde lẹ́nu ẹni tá a pè láàfà kó pe ọba kan lọ́ba rándanrandan ẹ wá tírèzì inú ìtànwò láàfà yẹn ti kà á tí ànábì Muhammad tó ti pe ọba kan lọ́ba rándanrandan nígbà ayé ẹ̀ kódà nínú àwọn ọba tó ya wèrè èyí tó tún ya wèrè jù pín tó ya ọ̀tá Ọlọ́run yányá tó jẹ́ pé ó tún pèrè ẹ̀ ní tí ìtọ́lọ́run máa ń bínú sí jùlọ pé ana rabbukumul aala èmi ni Ọlọ́run ọba yín tó ga jù in tó sì bí Ọlọ́run nínú kẹ́nìkan ó pèrè ẹ̀ lọ́lọ́run kò sí èyí Fíráùn nígbà Ọlọ́run fẹ́ràn ànábì Mùsá sí alayhi salam ó sọ fún pé izhab ila Fíráùna innahu tagha ó yá ìwọ Mùsá wá gbéra báyìí o ló lọ sọ́dọ̀ Fíráùn ká sì fẹ́ rán ọ sí yìí tọ́ọ̀gì ní pòkì ní ọ̀tá Ọlọ́run ni
ọ̀tá Ọlọ́run pọ́nbélé òun ni Firaun. Òun la wà Ọlọ́run wá fẹ́ rán ìwọ Musa sí. Ọlọ́run wá ń sọ fún Musa pé tó o bá wá dọ́dọ̀ rẹ̀ má sọ fún wípé ìwọ ọba rándanrandan yìí ò gbà tọ́lọ́run ó ní sọ bẹ́ẹ̀ fún o. Kullan lahu qawlan layyina. Bẹ́ẹ̀ bá dọ́dọ̀ rẹ̀ wà àti Haruna fakulla lahu qawlan layyina ẹ sọ̀rọ̀ tútù fún. Ẹ jẹ́ kí ohùn yín ó lọlẹ̀ níwájú ẹ̀. Ẹ tẹrí ara yín ba níwájú ẹ̀. Ẹ rẹ ara yín lẹ̀ níwájú ẹ̀. Ó gbọ́dọ̀ ní Ọlọ́run ló rán níṣẹ́ kó wá níwájú Fáráò kó wá náà ló dúró wípé nígbà náà nǹkan òun ṣe tí ò dá bó ti ń ṣe yóò dá àwọn èlò ọlá mú bó ti ń lọ láwọn mi báwọn àáfàá ti ń jíṣẹ́ wà máa wò pé ṣé orí àwọn àáfàá yẹn ṣé wọn ò ṣẹ́ làákà ìwọ̀n ni. Bó bá fẹ́ jíṣẹ́ Ọlọ́run ó gbọ́dọ̀ èèyàn Ọlọ́run ní ó de ìlà sabili rabbika. Ẹ pèpè sójú ọ̀nà Ọlọ́run ọba yín bil hikma. Ọlọ́run ò lo ilimu. Àwọn èèyàn ya ẹ̀hànà débi wípé gbogbo ohun tó gbé lọ́wọ́ ní ìmọ̀ tí wọ́n sọ pé ìmọ̀ nìyẹn. Wàláì bó bá ti ń wí báyìí náà máa yí ọ báyìí. Bó bá ti ń wí báyìí náà máa yí ọ báyìí. Bó bá lọ ọ̀kan ṣoṣo ní Ọlọ́run kíní gbásígbà òsàwò wọn á ní òfin àwọn ibo ló wà. Ìgbà tó bá ti wá lè prove kó wá tán. Ọlọ́run ọba nínú òun nìkan ní odò kíníkan gbogbo tó bá ń sọ wọ́n kàn máa wò ó gbà pé tó tẹ̀ lé báwọn scientist dán wò wọ́n máa wọ̀ bí ẹ tí ò ní lákà ìgbà kí lẹ́yìn ìwé rándanrandan yìí. Ọlọ́run odò tó jẹ́ pé omi tí òòrùn bá fà láti ilẹ̀ vapor omi wọ́n ń pè kíníkan ní evaporation omi ooru tí òòrùn bá mú sílẹ̀ àwọn omi tó bá fà tó lọ sókè ìmọ̀ sáyẹ́ǹsì nìyẹn o. Àwọn omi yẹn ni yóò wá lọ gbára wọn jọ síbì kan. Àwọn omi yẹn òun ni àwọn kíní àwọn afẹ́fẹ́ gáàsì kan wà kún tí ó wà pé àti kíní yóò tó a máa rọ̀ padà yóò tó a máa sọ̀kalẹ̀ padà ó tó wá di odò. Tí a bá sọ fáwọn ẹ̀ pé ó dáa náà Ọlọ́run ní mú kókó jáde láti ilẹ̀ wọ́n sọ pé àkókò Ọlọ́run mú jáde láti ilẹ̀ iyẹ̀pẹ̀ in tó lè mú iyẹ̀pẹ̀ tí ó fi wú kókó òun ni kí nutrient báyìí ó wà ńbẹ̀ kí nutrient báyìí ó wà ńbẹ̀ kómi báyìí ó dà sí kí nǹkan kan báyìí ó ṣẹlẹ̀ lára ẹ̀ ni ó sì mú kókó jáde. Wọ́n dẹ̀ ti study rẹ̀ wọ́n dẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀. Tọ́wọ́n àwọn tó wá fún ọ ní experiment pókè ó yá gba ilẹ̀ eléyìí ó yá gba ilẹ̀ eléyìí wọ́n á wá da kẹ́míkà kan sí eléyìí wọ́n á fi eléyìí sílẹ̀ bákan wọ́n á ló yá lọ gbìn nǹkan sínú méjèèjì ọ̀kan wù ọ̀kan òníwà kí ló dé tọ́lọ́run ò fi jẹ́ kéléyìí ó wù. Ìmọ̀ kéré nínú táyé nínú téèyàn fi ń jí sí Ọlọ́run. Ìmọ̀ kéré nínú téèyàn fi ń jí sí Ọlọ́run. Lolúwa fi ní ud'u ila sabili rabbika bil hikma. Bàbá fẹ́ pèpè sójú ọ̀nà Ọlọ́run ọgbọ́n là ń lò. Ọgbọ́n òun là ń lò. Òun ni àfáà àgbà kan mo gbọ́ ìtàn yẹn lẹ́nu Dr. Tọ́lá Mustapha kọ́lọ̀ kó bá ń sàlékún dáadáa fún àfáà náà kó jẹ́ kẹ́mi wọ́n gùn lórí dáadáa. Wọ́n ń sọ̀rọ̀ yẹn wípé ó dà pé ní India nàbí nǹkan ìmọ̀kọ́rọ̀ ó débẹ̀ so màá kàn sọ ní àgbọ́yé tí mo gbọ́ nínú ọ̀rọ̀ ni. Wọ́n ní àáfàá kan dúró ó ní òun yìí o ṣíà lòun fẹ́ máa ṣe. Ṣíà òun ni òun fẹ́ máa ṣe ní òun. Àwọn kan wá dúró wọ́n wá ní alùsùnà ní àwọn wàlìjàmáà. Wọ́n wá kó ọ̀rọ̀ lọ bá ọba tí ń bẹ nínú ìlú wípé àáfàá Ṣíà yìí yóò ba ìlú jẹ́ lé kúrò nínú ìlú rẹ̀ sọ pé ó fẹ́ rí jẹ́ Ṣíà mọ́ nínú ìlú. Nígbà wọ́n wá dé ọ̀dọ̀ ọba fún wọn ní ọjọ́ wípé ẹ máa bọ̀ níjọ́ báyìí kó ń kálukú yín ó wá dìfẹ́ǹdì mọ́síàbí ẹ̀ èyí tó wà lórí mọ́síàbí Ṣíà ẹ̀yin tẹ́ wà lórí mọ́síàbí àwọn alùsùnà wal jamaa ẹ wá dìfẹ́ǹdì ara yín. Gbogbo àwọn àfáà alùsùnà wọ́n ti wà nílẹ̀ tí wọ́n ti jòkó báyìí. Àfáà Ṣíà yẹn wá dé ìgbà tí ó wá dé wọ́n ló kó bàtà rẹ̀
bàtà méjì tó wọ̀ ó wá kó sí abíyá ó kó wọ ààfin bàtà tó yẹ kó bọ́ sí ẹnu ọ̀nà àti wọlé sáàfin tí gbogbo àwọn ìkú bọ́ bàtà sí òun wá kó bàtà tiẹ̀ sábíyá ó kó wọ ààfin nígbò wá dé ẹ̀mà ó sẹ́ǹ sáwọn èèyàn wọ́n bá bí léègbé èwo ni wọ́n ń kó bàtà káàkiri fún ó ní mò ń kó bàtà mi káàkiri ni kí àwọn alùsùnnà kan tí wọ́n má bàa jí kó lọ torí wọ́n ti máa ń ṣe lásìkò ànábì ẹ wo ọ̀rọ̀ yẹn pé àwọn alùsùnnà máa ń dí bàtà kó lásìkò ànábì lòun ò dẹ̀ kó dí bàtà òun kó lòun fi kó bàtà òun sábíyá àwọn alùsùnnà yẹn wá ń bi àfáà léèrè àfáà ṣíyà léèrè pé ṣé alùsùnnà wà ní àsìkò ànábì ni sallallahu alayhi wa sallam unzur ila al-hikma ẹ wo ọgbọ́n igbe àtẹ́yìn náà kò sí ti ń jẹ́ alùsùnnà lásìkò ànábì wọ́n ní kò sí ń jẹ́ alùsùnnà lásìkò ànábì àfáà ṣíyà bá nítọ̀ ọba ọ̀rọ̀ ti tán wọ́n ní kò sí ti ń jẹ́ alùsùnnà lásìkò ànábì which means alùsùnnà lẹ́yìn ànábì yẹn o àdádálẹ̀ bídíà ni ṣíyà dẹ̀ ń bẹ lásìkò ànábì àwọn ṣíyà tún á lè àwọn ṣíyà kódà Kùránì gan tún dákọ ṣíyà wà nínú ṣíyà àti hílà Ibrahim with me in tí ń jẹ́ ṣíyà ń bẹ nínú Islam àwọn tí ń jẹ́ alùsùnnà kò sí nínú Islam bí àfà ṣíyà ṣe wí ni àfà àwọn alùsùnnà nìyẹn ǹjẹ́ mímọ̀ ni wọ́n lò tí wọ́n fi jọ́ọ̀jù ọ̀rọ̀ yẹn hikima ó de ohun ilà sabili rabbika bil hikima ẹ máa lo ọgbọ́n láti pèpè sójú ọ̀nà Islam àwọn bàbá wa àfà lánàá àwọn bàbá wa àfà níjẹta tí wọ́n pèpè sẹ́sìn tí wọ́n fi mú Islam dúró di òní ìtawà wà yìí ọgbọ́n ni wọ́n lò ẹbọ ò ṣeé gbàdànù lọ́wọ́ ẹlẹ́bọ tí ò bá yí ṣe wípé wọ́n fi ọgbọ́n kún ọgbọ́n ni ọgbọ́n yẹn lẹ́yìn tẹ́ ẹ wá dé nísìnyí á sọ pé kò wúlò mọ́ mímọ̀ ló wúlò ẹ wá wo nígbà tẹ́ ẹ gbé mímọ̀ yín dé ẹ ti fi mímọ̀ dá wàhálà alẹ́ lọ́jọ́ wọn àná ọmọ ẹlẹ́bọ ó ń wẹ̀ sí ìsìláàmù bàbá ó ń Ṣàngó ó ń wẹ̀ sí ìsìláàmù lónìí nísìnyí ọmọ mùsùlùmí ó ń padà síbi ẹbọ ó ń padà síbi Ògún ń padà síbi Ṣàngó ń padà síbi Ọ̀ṣun ẹ lọ wò wọ́n gbogbo wọn ti so ilẹ̀kẹ̀ mọ́wọ́ tán tẹ̀bá béèrè ẹwà ẹyin tí tó jẹ́ ẹ̀mẹ̀ pé mùsùlùmí ni ìnípé ẹwà rí tó fi ìdáàbò sórí kí lóókọ rẹ ó ní ẹ̀múnà kí wá ní ilẹ̀kẹ̀ funfun wá lọ́wọ́ rẹ wọ́n ti dọlọ́sùn ìwẹ̀ ẹ̀yìn àáfàá yìí ni àwọn bàbá ànámọ́bò ló ti ń pèpè tó fi jẹ́ pé ìmù tí bá ń ṣe ẹbọ rẹ̀ yóò sì máa ṣe kí ni yóò sì sọ gbogbo àwọn ọmọ tí bá ń bí ẹ̀yìn àáfàá ni yóò mọ̀ pé kẹwàá máa bóun sọ àwọn ọmọ lóko bàbá Ṣàngó wá ń bí Ibrahim bàbá aláwo ń bí Abdulyakin àwọn ọkọ̀ tó dá Kúdírátù lọ́dọ̀ Ọ̀yọ́ Ọlọ́ṣun wọ́n ń bí wọn fẹ̀yìn àfà pé ó yẹ àfihàn sọ́dọ̀ yẹn ẹ̀mọ́ bá tọ́ wọn bọ́dún bá gbàwẹ̀ bá dé àjọ gbàwẹ̀ ni bí ọdún bá dé àjọ ń paléyà ni àwọn gan náà tún wá ń kún ẹ̀sìn lọ́wọ́ bọ́rọ̀ ẹ̀sìn bá délẹ̀ bí ìnáwó ẹ̀sìn bá délẹ̀ àwọn èyí náà ń gbówólẹ̀ tí wọ́n ń ṣe ṣùgbọ́n jọ ẹ̀ sọ fún wọn pé wọn ò ní ládá lórí tí wọ́n ń ṣe wọ́n ti fẹ̀ sí ilẹ̀ fún yín àwọn náà tí wá padà síbi tí wọ́n níjọ́ wọn àná àwọn bàbá yẹn mú dó lórí ẹ̀sìn méjì Islam and Christianity lónìí tẹ́yìn dé pẹ̀lú fìtínà yín ẹ̀yin alùlù fìtínà wà lùgàbáwà ẹ̀sìn tí wá padà sí mẹ́ta kódà àwọn oníṣẹ̀ṣe náà wọ́n ti gba ọjọ́ lọ́wọ́ ìjọba tí ó máa di ọjọ́ tiwọn náà èyí tí wọ́n ń ṣe ní bòńkẹ́lẹ́ tẹ́lẹ̀ ní kọ̀rọ̀ yàrá ẹnì kọ̀ọ̀kan wọ́n ti gbé sóde wọ́n ti gbé sáyé àwọn náà ti sì gbé ságbáyé bẹ́ẹ̀ yìí náà sì ń gbé tí yìí náà ságbáyé ló jẹ́ a máa sọ fún yín wípé ìwà yìí ni ẹ jẹ́ á padà sí hikima tí Olúwa pè wá sí yìí ni ẹ jẹ́ àfi ká padà sí ibi tí Ọlọ́run júwe fún wa ká padà sí ìwà dáadáa ẹ má bínú nẹ́tíwọ̀kì yẹn ni ò ṣe dáadáa òun náà láàfin rí ọba tó ní ẹ̀sìn ló ní tẹ́ fi pèpè sójú ọ̀nà ẹ̀sìn tẹ́ fi pèpè sójú ọ̀nà òun náà ní ọgbọ́n bèlè hikima ọgbọ́n walmau inzọtì hasana àwọn wáàzí tó dáa òun ni ẹja ṣe fáyé
ẹja kù níbi bó bá lè dàrú kó dàrú, ẹja kù níbi bó bá lè fọ́jú pọ̀ kó fọ́jú pọ̀, ẹja padà síbi ìṣọ́ra wa di ọ̀kan. Eléyìí táwọn bàbá náà bàbá àjẹta yẹn pèpè fún káwa náà ò lè bá a sọ̀kalẹ̀ dáadáa báwọn bàbá yẹn ti sọ̀kalẹ̀ dáadáa. Àbí Ọlọ́run gbogbo àwọn àfáà wa tí wọ́n ti bọ́ sálì kìámà, Olúwa kó má ṣe bá wa kẹ́ wọn ní kìámà. Àánú Ọlọ́run tí ò ní tán nígbà kankan, Ọlọ́run kó má ṣe fi ṣe sàárà fún ẹnìkọ̀ọ̀kan tiwa náà. Gbogbo àwa tá a jọ ṣe ètò náà láti ìbẹ̀rẹ̀ tí débi tí a ti fẹ́ sọ̀kalẹ̀ rẹ̀ báyìí, Ọlọ́run má fi àánú rẹ̀ wọn oníkálukú wa, gbígbàdúrà gbogbo ìgbà Ọlọ́run kó fi ṣe sàárà fún wa. Wala la ilaha illallah. Ní ìsọ̀kalẹ̀ bàbá wa ọba Gandhi Afọlábí Ọláoyè Ọládùn ní Ọláoyè Òrùmọgẹgẹ lẹ́ẹ̀kẹta Ṣọ̀ún ti lọ Ògbómọ̀ṣọ́. Kábíyèsí o, Ọlọ́run má ṣe jẹ́ kí bàbá náà máa bẹ dáadáa, àlékún àlàáfíà, àlékún ẹ̀mí gígùn, àlékún ọgbọ́n ìmọ̀ àti òye tí èèyàn fi ń jẹ́ àtìyàn fi ń tukọ̀ ìlú. Olúwa kó bá wa yọ̀ǹda rẹ̀ fún wa. Ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run má jẹ́ ó dàrú, ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọlọ́run má jẹ́ ó dàrú, orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ Ọlọ́run dákun ṣàmójútó ẹ̀ fún wa, dákun Ọlọ́run má da Nàìjíríà rú. Fẹ́ni kọ̀ọ̀kan wa láyà balẹ̀, nínú ilé wa fi wá láyà balẹ̀, lọ́dún níta tá a bá jáde síta Ọlọ́run kó fi wá láyà balẹ̀. Credo Carnival ń bọ̀ lójú ọ̀nà, àbí Ọlọ́run ọba má ṣe wá ní òkú kó tó dìgbà tí kíní Credo Carnival náà ó dé o. Àbí ọdẹ afẹ́ àlàáfíà ara fi ṣe fàázìkì tó pọ̀ fi ṣe ọ̀rẹ́ nìkọ̀ọ̀kan wa. Wala la hawla wala quwwata illa billah. Aqulu qawli hadha astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimin. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.